Mo dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ pè mí lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ pé kò yẹ kí n rólé apá kan kí n dá apá kan sí, ó yẹ kí n wà láàrin méjì. Ẹ ṣé, mo dúpẹ́ lọ́wọ́ yín fún pípè tẹ́ ẹ pè mí. Ọlọ́run ọba yóò bá ń dúró tì yín. Àmọ́ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ nǹkan kan. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé kò lè rọrùn fún èèyàn mẹ́ta kí wọ́n dúró ní méjì méjì. Àyàfi tí èèyàn méjì yóò bá dúró lọ́tọ̀, tẹyọ kan ó dá dúró. Kí nìdí ni pé kò ṣeé ṣe fún mi kí n dúró lọ́nà méjì, ọ̀nà kan ní ti dúró. Pàápàá jùlọ, lè rí kéèyàn jẹ́ mùsùlùmí gidi, kó jẹ́ mùsùlùmí gidi tó sì ran kan kó wọ́n pàdé Ọlọ́run tí ó sì jábọ̀ níwájú Ọlọ́run ọba adẹ́dà. Kó wá sọ pé òun ó dúró láàrin méjì, kò gbọdọ̀ dúró láàrin méjì níbi tọ́rọ̀ dé dúró yìí. Torí pé nípìnlẹ̀ gbogbo alamọ bọ́rọ̀ ṣe bẹ̀rẹ̀, gbogbo alamọ ibi tí itú táwọn èèyàn pa lórí ọ̀rọ̀, a sì mọ ibi tí ọ̀rọ̀ náà dé dúró. Kò wá sí nǹkan kan fún wa ju pé ká dúró níbi tá a ti dúró náà lọ. Tí èèyàn bá fẹ́ bọ́ lọ́run dáadáa o, kò sẹ́gbẹ̀ẹ́ ibi téèyàn ti dúró tó kọjá kéèyàn dúró ti Dr. Yunus Toliat Ayílára. Gbogbo ohun táwọn èèyàn sọ gbogbo ẹ̀ la kúkú gbọ́, gbogbo ẹ̀ la rí. Èèyàn alágbájá ó gbowó ni, ó ṣe gbá ni, ó ṣàwo ni, ìyẹn ò kàn wá. Ṣùgbọ́n tá a mọ̀ ní wípé gbogbo àníyàn kálukú Ọlọ́run fi dá lẹ́jọ́. Àwọn tí wọ́n láwọn ń jà tí wọ́n gbógun tí wọ́n ṣe gbogbo ẹ̀ nísìnyí, ṣé torí t'Ọlọ́run ni gbogbo ìjà tí wọ́n ń jà? Ìkà kí òrùjọ́ ìkà kí ọ̀dà. Èèyàn gba àmì ìràwọ̀ mẹ́ta lẹ́nu iṣẹ́ rẹ̀ tí sì ń gba owó tó dáa. Ó ti kọ́lé, kì í ṣe pé bóyá nígbà tó dé mọ́ọ̀mù ló ṣẹ̀ṣẹ̀ fẹ́ pé wọ́n kọ́lé, ó ti kọ́lé. Ó níyàwó tó dáa, ó ti ń lo ọkọ̀, ó sì ń lọ́mọ nílé, kódà ó nílé kéwú. Ó ní mọ́sálásí tó jẹ́ pé ó jẹ́ mọ́ọ̀mù ńbẹ̀ níbi tó ti ń ṣiṣẹ́ ń lu Abẹ́òkúta. Ẹ̀yin náà lẹ lọ pè é. Ebi lọ́ba ní jàǹbá, ó tú àṣírí ọ̀sọ̀ ó ní ẹ̀yin náà lẹ lọ pè wá. Kí ló tẹ́ fi lọ pè é nígbà tẹ́ mọ̀ pé èso ọmọ inú ilé yìí? Nígbà tẹ́ mọ̀ pé èso ọmọ ilé Ayílára, kí ló tẹ́ gbé wàhálà ìdíje tẹ́tẹ̀lẹ̀? Títà àwọn ò lè sí ní àbòsí ló jẹ́ àdúró, àti lè dúró níbi kankan. Tí ẹ bá sì rẹ́ nìkan tó bá jẹ́ pé tí kankan bá ṣẹlẹ̀, àárín méjì sọ̀tún sósì mọ́ bàbí kan jẹ́ ní mọ́ ṣe. Tẹ́ bá lọ wúrọ̀ àbẹ́ dáadáa, mọ̀nàfíkì ni wọ́n máa jẹ́. Gbogbo tó bá ti máa dúró lọ́nà méjì tí èdúró lẹ́gbẹ̀ẹ́ kan, tẹ́ bá lọ wọ̀n dáadáa, lábòsí èèyàn wọ́n jẹ́. Àwọn ò fẹ́ ya lábòsí, a sì fẹ́ ya mọ̀nàfíkì níwájú èèyàn àti níwájú Ọlọ́run. Ló jẹ́ ká dúró ti Dr. Yunus Toliat Ayílára. Ibi tá a sì wà nù, a sì mọ̀ pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run. Ojú òsì ní tí wà lórí ẹ̀, àní jẹ̀bi bọ̀. Fún ẹni tí ó pè mí, tẹ́ni ó yẹ kí n wà lábala méjì, láàrin méjì lọ́yìn mo fi ṣe fídíò yìí o. Ojú òní tì yín. Ẹ ṣé, a dúpẹ́ tẹ́ ẹ pè wá o. Pé ti ẹ̀ka wá kéèyàn. Ẹ ṣé o, ó dàbọ̀.